tí Professor Oyetọla kọ́ni tí wọ́n sọ MURIC lórí Arẹ́gbẹ́ṣọlá, aáwọ̀ tó wà láàrin Arẹ́gbẹ́ṣọlá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó lọ Alhaji Isiaka Gboyega àti our present president Alhaji Bola Ahmed Tinubu. Mo fẹ́ sọ yìí pé MURIC ẹ rọ́ǹgì bàjẹ́bàjẹ́, ọ̀rọ̀ tẹ́sán ẹ̀ rí sọ, ẹ mọ̀ pilẹ̀, ẹ máa rí ibi tí a rìsọ́ọ̀tì sí ọ̀wà dá. Nítorí ẹ̀kọ́ ọ̀sẹ̀ ò ní yí pé èèyàn á máa mọ bọ́rọ̀ ṣe ń bọ̀ ibi ó dírí dú kó tó dá sí. Wọ́n mọ̀ gbà tẹ́ ẹ dá sí dáadáa, àti fẹ́ dìbò, nǹkan ti bàjẹ́, no going back. Kò sí kankan tẹ́nì kankan fẹ́ ṣe mọ́ kẹ́ ẹ tó dá sí. Ẹ̀ẹ́dẹ̀ bí mi, ọ̀rẹ́ dẹ̀ ni á. Àwa la ṣe wà láàrin ọ̀rọ̀ yìí, tá à ń bá àwọn méjèèjì fà pé ẹ mọ́jà. Irú ìjà tó relate mọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àwa yìí tó dá sí. Ń tẹ́ ẹ sọ òrì bẹ́ẹ̀ páàpín, ẹ kàn ń bínú, ẹ kàn ń rojọ́, ẹ kàn ń sọ̀rọ̀ tẹ́ ẹ kátó pé irú bọ́lá ń sì ṣe yín tó pé lóòótọ́ ni ẹ máa ń sòdodo ẹ̀dẹ̀ nítara ẹ̀sìn. Tí ẹ bá mọ ìdí ọ̀rọ̀ kì í ti bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ nù. Mistake tẹ́ ẹ ṣe ojú pé ọyẹ ẹ béèrè lọ́wọ́ àwa tá a jọ rẹ̀ yín gbà tí èsì bá sì ń bẹ̀. Abẹ́lẹ̀ rí wa, adẹ̀mọ́ra. Ní tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti ń dá sí ní ń sì wí. Ó dẹ̀ yẹ kó kálukú máa sọ ẹnu ẹ̀. Gbogbo ẹni tó ṣe bí yín náà tí wọn ò béèrè lọ́wọ́ ẹni tó mọ̀ dí ọ̀rọ̀, àbò ń béèrè lọ́wọ́ apá kan, ò wádìí apá kejì. Ọ̀rẹ́ Arẹ́gbẹ́ là wà kó tó gbàjọba fún odidi ọdún 6 tí ó bá lé. Àdúrótì kó tó gba ìjọba. A dìbò fún, a báwọn èèyàn sọ̀rọ̀ pé kán dìbò fún against the PDP. Ó wọlé, àdúrótì fún odidi ọdún 4. Ó tún lóun fẹ́ ṣẹlẹ̀ kejì, a tún báwọn èèyàn sọ̀rọ̀, a tún dúró tì. Kò sí ìrújú, everybody ló yìn wípé ìjọba aláwọ̀kọ́ dá, ìjọba ẹlẹ́ẹ̀kejì dá. Kò sẹ́ni tó ṣe ẹ̀ẹ̀mejì rí nípínlẹ̀ Ọ̀ṣun o. Mẹ́ta ìpínlẹ̀ Ọ̀ṣun kò sẹ́ni tó ṣe ẹ̀ẹ̀mejì rí. Èyí tó lọ tá a gbàjọba lọ́wọ́ rẹ̀ kò ṣe ẹ̀ẹ̀mejì. Ẹni tó tún dé lẹ́yìn rẹ̀ náà ò tún ṣe ẹ̀ẹ̀mejì. Gbogbo ohun tó ṣe kò sẹ́ni ó ṣe irú ẹ̀ rí. Wọ́n dẹ̀ kó gbìyànjú mọ́ra. Bákan náà, wọ́n jọ ṣe ni, àwọn tí ń jà náà wọ́n jọ ṣe ni. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó kó ipa tó lágbára lórí bí Arẹ́gbẹ́ ṣe di gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ọ̀rọ̀ tẹ́ wá ń fi kún yìí kò pé sẹ́rò bí mo bá parí ìjà APC lè wọlé láéláé lọ́ṣun ni. Ẹ gbàgbé ẹ̀, 30 ọdún lónìí APC ò lè wọlé láéláé lọ́ṣun tó bá parí ìjà. Ebi iṣẹ́ ọwọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni kíjà tó dé. Ṣé kò sí Oyetọla náà ń bẹ̀ ní ibẹ̀ jọ ṣiṣẹ́ yìí náà ni? Ẹ tẹ́ kàn dá sí, ẹ kàn rú sí ibi tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ sí, ẹ sọ̀rọ̀ síbẹ̀. Ní situation tí wọ́n wà yìí, àtúntò ni. Ẹ jọ jókòó, ẹ jọ tó. Bẹ́ẹ̀ kẹ́ yẹn rú sí dá kẹ́ máa jáde sí, kẹ́ tó máa gbè láyé. Arẹ́gbẹ́ ò lè dá wọlé lọ́ṣun. Àfi tó bá lẹ̀ pọ̀ mẹ́lòmí. Oyetọla ò lè wọlé, kódà bí Aṣíwájú wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, kódà di ìsìn, di ọdún 4 tí ń bọ̀, kò lè dá wọlé. Structure tí Arẹ́gbẹ́ ní lọ́ṣun ọkọ̀ jàǹtẹ̀ máa ń wò. Ó ní political structure,
ó ní social structure àìmọye ó ní religious structure. Àwọn ẹlẹ́sìn tí ń ṣe tiẹ̀ tí wọn ò kúrò lẹ́yìn ẹ̀ wọ́n ń bẹ. Àwọn aráàlú tí ń ṣe tiẹ̀ tí wọn kúrò lẹ́yìn ẹ̀ wọ́n ń bẹ. Àwọn comrade tí ń ṣe tiẹ̀ tí wọn kúrò lẹ́yìn ẹ̀ wọ́n ń bẹ. Àwọn olóṣèlú tí ń ṣe tiẹ̀ tí wọn kúrò lẹ́yìn ẹ̀ wọ́n ń bẹ. Àwọn ọba tí ń ṣe tiẹ̀ tí wọn kúrò lẹ́yìn ẹ̀ wọ́n ń bẹ. Pábánbárì wa ni pé láàrin yẹn gan tí wọ́n dá a lé tí wọn ò sọ̀rọ̀ tí wọ́n jẹ́ Arẹ́gbẹ́ tí bẹ́ẹ̀ bá la ẹ̀jẹ̀ wọn dáadáa Arẹ́gbẹ́ lẹ́ẹ̀bà ń bẹ́ẹ̀ lè bá nǹkan mi bẹ́ẹ̀ wọn ò ní sọ̀rọ̀ dọ̀la. Wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ wọ́n ń bẹ l'Ábùjá wọ́n ń bẹ nínú ìjọba Tinubu wọ́n ń bẹ nínú ìjọba Oyetọla tó kó gbá wọlé wọ́n ń bẹ nínú PDP sí. Ẹni Ọlọ́run bá ti dá tó bá ti dá ọ dáadáa ẹ̀sọ́ yòókù nù. Ẹni tẹ́ ń wí yìí ilé rẹ̀ ẹsẹ̀ pé méjì ni àbí ìjọba pé mẹ́ta gbogbo ìgbà tó fi ṣèjọba kọ̀kọ́ ilé ẹyọ kan báyìí kọ̀kọ́ kò dẹ̀ sẹ́ni tí ó mọ̀ àfẹ̀yìn tẹ́ ẹ̀ bá mọ̀ àbẹ́ ẹ̀ béèrè. Ìjà tẹ́ wí yìí ìṣẹ́jú mi ló fi bẹ̀rẹ̀ mo sì dá sí. Ẹ sọ gbólóhùn kan ẹni ó jàǹbá Muslim woman wo ní South West lọ́ránṣẹ́ Muslim woman wo ló pè kalẹ̀ lọ́ránṣẹ́ kó tó wọlé aláàkọ́ kó tó wọlé ẹlẹ́ẹ̀kejì àti ìgbà tó di pé afẹ́kọ̀ Oyetọla kó di gómìnà kó lè bàa jẹ́ pé a ti ẹ̀ ní gọ́vnà ẹyọ kan Oyetọla ló kó bára rẹ̀. Ẹ má dára yín láàmú Oyetọla kò bára rẹ̀ lásán ó kó bá wa mùsùlùmí. Ọ̀rọ̀ tẹ́ kẹ́ ẹ sọ sóyetọla lẹ́ ń sọ s'Arẹ́gbẹ́. Àárín wọn la wà. Èmi ò gbọ́dọ̀ gbé tèmi bí mi ṣe máa ń sòdodo ọ̀rọ̀ tèmi nù o. Mo dìbò fún Bọ́lá Ahmed Tinubu mo campaign fún mo bá wọn sọ̀rọ̀ láwọn táwa náà mọ̀ north kódà àwọn táwa mọ̀ wọ́n influence àwọn gọ́vnọ̀ kan. Abáwọn èèyàn sọ̀rọ̀ ní South West ń bí àwa náà nípa ti ìjọ wa ó ṣàdúrà ọbẹ̀ lọ́hùn ó dìde àwọn ọ̀sọ̀tẹ́ kan o àsọta Oyetọla náà o Oyetọla fún ẹ ló kó bára a bá sọ̀rọ̀ máa já oṣù tó lè ṣe tó fi lè win ni pọnagádà mọ̀ máa ń sọ wọ́n sọ lórí YouTube wọ́n lọ bá ń kọ̀rọ̀ ó ní iye ìgbà tí wọ́n lọ bá ń kọ̀rọ̀ ó ẹ̀ lè wọlé láéláé tẹ́ bá dẹ̀ ń jà mọ̀dẹ̀ lọ bá rẹ́gbẹ́ náà ìwọ náà ò lè dá wọlé tí wọ́n bá ń bá wọn jà. Ẹ gbọ́ mùsùlùmí sòdodo ni o kìí ṣe ẹbí òsì lọ́dọ̀ Arẹ́gbẹ́ gbogbo yín tẹ́ ń sọ̀rọ̀ kò sẹ́bi ẹ̀ka lọ́dọ̀ ẹ̀. Ṣé tó bá jọ̀gá ó sì gbà kọ́ ọmọ ṣẹ́ tí ọmọ rí ọ̀fin síbẹ̀síbẹ̀ má yí ìdáalé ìgbésẹ̀ tó yẹ kó gbé kò gbé. Gbogbo àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ní ń bínú ọ̀pọ̀lọpọ̀ bínú lọ PDP wọn ò sọ fún un pé bóòlù ṣe lè dáalé báyìí pẹ̀lú gbogbo wọn ṣe ń àtàkẹ́ kí ọmọ ẹgbẹ́ kan náà kí ẹ sọ pé odidi mínísítà tọ́jú ọmọ ẹgbẹ́ yín náà kò gbọdọ̀ ṣe program lọ́sùn nígbà tí ìjọba yín bẹ́ẹ̀ ń bẹ̀ ìjọba PDP lọ́wọ́ wà ń bẹ̀ yìí lọ́hàlá wọn ló tún attend program wọn gómìnà tí ó PDP ọwọ́ ń hàlá o mínísítà APC kó máa ṣe program gómìnà tí APC ọ̀hàlá o mínísítà APC kó ṣe program lẹ́ni tó yẹ pé tí kì í bá lẹ́yìn Ọlọ́run tí ì bá sòun agbára aṣíwájú ọ̀ká àti gbé ọ wọlé ètò ọ̀wọlé òun làwọn èèyàn dìbò fún bó ṣe gbóná tó torí pé wrong side lẹ́ni tí wá Arẹ́gbẹ́ ló bá gbogbo àwọn èèyàn sọ̀rọ̀ pátá lọ́lọ́ bẹ̀ wọ́n láfi rí ẹnu wọn bá ìbò tá a rí fún. Arẹ́gbẹ́ ńlẹ̀ wá yọ structure ẹ̀kọ́ nu structure yín structure tó pé structure pìlẹ̀ ni àwọn ọ̀nà má bòdì wọ́n ti dì í lẹ́ẹ̀mejì tí wọ́n sì ń wíìnì wọ́n tún di ẹlẹ́ẹ̀kẹta fún wọn náà wọ́n wíìnì gbogbo wọn ẹ wá lé wọn dànù ẹ wá láwọn tí wọ́n mọ̀ bòdì kí wọ́n á handle ẹgbẹ́ àtọ́kùn wọ́n ẹ̀sẹ̀ ń sòṣèlú ni nítorí pé ẹ fẹ́ sọ̀tẹ̀. Ẹ bá wọn sọ̀rọ̀ èmi ò tako Oyetọla pé kọ́ mọ́ wọlé o òun ló takura rẹ̀ àti aṣíwájú gangan fúnra rẹ̀ tọ́ dáa lé tó ní àṣẹ lẹ́nu pé ò gbọ́dọ̀ rí Arẹ́gbẹ́ fún mọ́ sọ bẹ́ẹ̀ wọ aṣíwájú lásìkò yẹn wípé má rí Arẹ́gbẹ́ fún mọ́ iná lòun náà ń dúró de pé ọ̀gá ẹ parí ìjà yìí ẹ̀yin nìkan lẹ lágbára tó le jù láti parí ìjà yìí ẹ gbọ́ ìwọ MURIC ò tí ì dá sí pàápàá tí bàbá Muideen Bello tó fi dá sí èpè ní bàbá yẹn ṣe pé gbogbo ẹ̀ tẹ́ ń dàrú ẹ̀yin méjèèjì ẹ papọ̀ owó ò tí ì dá sí àwa láti lọ gbé Muideen wá
a ní láti wọ́ àwọn méjèèjì wá sí program wa ẹ wá sí mọ́sálásí ẹ sì wá jókòó papọ̀ àwa lọ gbé bàbá Muyideen wá bá àwọn méjèèjì sọ̀rọ̀ ẹ parí ìjà àwa máa bá Arẹ́gbẹ́ ṣe wọlé àkọ́kọ́ a máa bó ṣe wọlé ẹ̀kejì a máa bí Oyètọ́lá ṣe wọlé adúró tí wọn ọfẹ́ sọ̀rọ̀ nípa wọn ọwà wá bí àwa léèrè ìbọ̀rẹ̀ ní á pé ká wá sọ ìta rí àwọn òfìsẹ́ nìkan kan bẹ́ẹ̀ bá ń ṣàbòsí lọ́dọ̀ ara rẹ̀ lókù tẹ́ bá ti fì síbì kan lẹ́rù bá fi àfi òdodo la ń sọ tí mo bá sọ wípé Arẹ́gbẹ́ kò jẹ̀bi òdodo ọ̀rọ̀ ni Ọlọ́run ó tún abilé èrèjọ́ àlìkíyàmọ́ ẹ̀yin ní mùsùlùmí mọ̀ wo níbo ni mùsùlùmí mọ̀ ń wà àwọn àfáà wa tó jẹ́ ulamawu south west wọ́n bá Arẹ́gbẹ́ ṣe meeting pé kó support ṣe Tinubu ọ̀rẹ́ agree pẹ̀lú wọn nígbà tí Tinubu tún wọlé tán kó tó kó mínísítà wọn kù díẹ̀ tí ó kó mínísítà wọ́n tún wá bá àwọn ló lè sọ wípé muslim umma kábàjẹ́ fẹ́ sọ̀rọ̀ wọn sọ bẹ́ẹ̀ ìwọ MURIC wa sọ pé ó ṣe muslim umma wo lọ́sẹ̀ ẹni tó yẹ kó sọ fún pọ́sẹ̀ muslim umma iná nìyẹn ìjọ aláàkọ́ tó wọn kọ́ fẹ́ bá Oyètọ́lá sọ̀rọ̀ mo ní ẹ dákun ìjà ẹjọ́ parí ẹ torí àwa mùsùlùmí south west káàní ní gómìnà kankan láàrin àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fẹ̀ àti ń bọ̀ òun náà wàá gbọ́ ọ̀rọ̀ mú tó wá fẹ́ kàǹpé a máa fi kún kàǹpé rẹ̀ láàrin àwọn mùsùlùmí ni ó pé ẹ ti rò pé èmi nìkan ni mùsùlùmí tí ń bẹ láàrin gbogbo àwọn gọ́fúnà èmi nìkan mùsùlùmí àwọn náà àfi ń báwọn èèyàn sọ̀rọ̀ ẹ dákun ẹ bá ní dáríjì ẹ torí pé òun nìkan mùsùlùmí ó yẹ káà náà sáà ní mùsùlùmí kan ṣoṣo àwọn àwo lẹ ní wọn represent Islam ṣé Oyètọ́lá represent Islam ẹ gbọ́ dáadáa Arẹ́gbẹ́ represent Islam Oyètọ́lá represent Islam Tinubu tá a dìbò fún tá a fi Islam gbé wọlé nǹkan òun gan represent Islam because wọn ní serve Islam bí tí wọn wà Buhari rẹ kọ́ serve Islam ọ serve Islam gbogbo wọn ìlú lásán wọn ń ṣe òṣèlú lásán náà wọn ń ṣe ẹ mọ òṣèlú ìtura o òdòdó ni mo fẹ́ sọ fún yín ẹ mọ tó a adásí a lè bá wọn dá sí ètí ó kò bá wa wájú Ọlọ́run ni kápá bá lè dá sí Oyètọ́lá ló yẹ ká dúró ní sáìdì rẹ̀ ká máa bú Arẹ́gbẹ́ káwa náà lè bá rí nǹkan gbà wọ́n kò sọ fún wa pé tá a bá lè bú Arẹ́gbẹ́ káwa náà lè bá rí nǹkan gbà ìjọba tí àwa gbé wọlé tá a gbé pè lọ́wọ́ àìmọye èèyàn pé ṣé ẹ̀tọ́ ẹ̀ káwọ́ sọ́pọ́ọ̀tì nù a gbé ìjọba ń wọlé fún odidi ọdún 4 tààwọn kò pèsè kankan àtọ̀rọ̀ ájì àtọ̀rọ̀ nǹkan míì kò pè á sí nítorí wípé wọ́n fẹ́ ká fi ṣáìdì kan a ní àlè fi ṣáìdì kan ẹ sì mà á fi Arẹ́gbẹ́ á fi sí ẹ̀yin méjì a ní kẹ́ ẹ papọ̀ ni síbẹ̀ náà a dìbò gẹ̀ẹ́sì ẹ̀yin lẹ pa ìbò fúnra yín lẹ lébò dànù pé ìbò máa lọ ọwọ́ ayá ẹ wá gbowó kalẹ̀ owó wo ni ó ṣàǹfààní sẹ́yìn báwọn èèyàn gbọ́n ni bẹ́ẹ̀ bá lẹ́ náwó ẹlòmíràn ò ní náwó kò sí ìrújú kankan bẹ́ẹ̀ ìwà yín tẹ́ ẹ wù tẹ́ ẹ fi fẹ́ẹ̀lì kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ báwọn pé ìwà tẹ́ ẹ wù tẹ́ ẹ fi fẹ́ẹ̀lì tẹ́ ẹ ní mọ̀ bẹ́ẹ̀ sì mánéjì ara yín kẹ́ ẹ kóra yín mọ́ra ìwà ẹ̀ tí kú òun náà dì sí èébú náà ẹ̀ tún ń bu àtúntò abala kan lẹ fẹ́ tò àwọn èèyàn tó yẹ pé wọn ò sí lára yín lẹ fi fẹ́ẹ̀lì síbẹ̀ ẹ̀ tún ti ronú pé ẹ dáhùn padà àwọn èèyàn yóò sì lọ jìnnà tán bẹ́ẹ̀ bá níwọ̀ ọmọlúwàbí bẹ́ẹ̀ bá pè wọn padà wọ́n padà torí wọn ò ṣe dẹmọ rí progressive ni wọn kò dẹ̀ sí nǹkan míì lẹ́jẹ̀ wọn jù báyìí lọ sọ wọn gbé bẹ́ẹ̀ sí ń lé wọn yìí ẹlòmíì máa ń bẹ tọ́mọ ní ìdí wọn. Ọ̀ṣun ṣé 2003 láwàá yìí Ọ̀ṣun ní 2007 kò sí ẹnì kankan tó lè wọlé ńbẹ tí wọn bá lẹ́pọ̀ kódà bẹ́ẹ̀ bá múra ní federal tẹ́ bá repeat mistake Ọ̀ṣun scenario Ọ̀ṣun yóò repeat ara rẹ̀ ní federal ìbò mélòó lẹ fi win ní Àtìkù ṣebí nítorí pé Òbí jáde ni ìbò mélòó ibi àdìbò sínú wàláhì tàláhì sọmọ bí láìláṣẹ láyé láwà ibi àdìbò sínú ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ lágbọ́dọ̀ máa bára wa sọ kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó ṣe bí àgbà ẹ pé Arẹ́gbẹ́ mọ́ra òdúró ọ̀rọ̀ nù tẹ bá ní ìdí Ọ̀ṣun àwọn tí bá ń bẹ ní Ogun State àtàwọn tí ń bẹ lọ́dọ̀ yín ní Lagos State àtàwọn tí ń bẹ lọ́dọ̀ yín ní Ọ̀yọ́ State tí wọ́n ṣe ti yín tí wọ́n ti ní yín nú ẹ mú wọn mára àgbà máa gba ọmọ gba nǹkan mára ni àwọn àfáà ti parí ìjà yìí
wọ́n ti jókòó èyí tèmi gan bá organize láàrin àwọn àfàlẹ̀ Yorùbá àti Arẹ́gbẹ́ mọ́mọ́ yé rẹ̀ tán lọ méjì lá. ẹlòmíì máa ń bẹ tọ́mọ ní ìdí wọn. Ọ̀ṣun ṣé 2003 láwàá yìí Ọ̀ṣun ní 2007 kò sí ẹnì kankan tó lè wọlé ńbẹ tí wọn bá lẹ́pọ̀ kódà bẹ́ẹ̀ bá múra ní federal tẹ́ bá repeat mistake Ọ̀ṣun scenario Ọ̀ṣun yóò repeat ara rẹ̀ ní federal. Ìbò mélòó lẹ fi win ní Àtìkù ṣebí nítorí pé Òbí jáde ni ìbò mélòó ibi àdìbò sínú wàláhì tàláhì sọmọ bí láìláṣẹ láyé láwà ibi àdìbò sínú ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ lágbọ́dọ̀ máa bára wa sọ kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó ṣe bí àgbà ẹ pé Arẹ́gbẹ́ mọ́ra òdúró ọ̀rọ̀ nù tẹ́ bá ní ìdí Ọ̀ṣun. Àwọn tí bá ń bẹ ní Ogun State àtàwọn tí ń bẹ lọ́dọ̀ yín ní Lagos State àtàwọn tí ń bẹ lọ́dọ̀ yín ní Ọ̀yọ́ State tí wọ́n ṣe ti yín tí wọ́n ti ní yín nú ẹ mú wọn mára àgbà máa gba ọmọ gba nǹkan mára ni. Àwọn àfáà ti parí ìjà yìí wọ́n ti jókòó èyí tèmi gan bá organize láàrin àwọn àfàlẹ̀ Yorùbá àti Arẹ́gbẹ́ mọ́mọ́ yé rẹ̀ tán lọ méjì l'Àbújá tán náwó ọwọ́ ara wọn tí wọ́n gun plane bá ṣe ń gun plane lọ wọ́n ń gun plane bọ̀ wọ́n tún gun plane lọ wọ́n tún gun plane bọ̀ kódà nígbà tí ìbò wa parí tán gan tí ìbò tó parí tán wọ́n tún dìde ẹ̀yin ọmọ ìgbà náà o ẹ jókòó tí wọ́n o ẹ gbọ́ àbọ̀ rẹ o ẹ wá bọ́ sórí ìkíní ẹ wá ń bú Arẹ́gbẹ́ ọlọ́jà ń bá Muslim woman ẹ kó dànù nítorí ẹ ká ẹ wí fún Oyetọla ilẹ̀ sọ̀hún ẹ wí sáré gbẹ̀hùn. Ó ń dùn àwa tóró wù wá kí Aláàjì Gbóyèga kórì mi nígbà tó rí pé ó tún ti bọ́ pẹ̀lú bí ṣe ń ṣe àti wọn bá àwọn ará Ọ̀yọ́ State sọ̀rọ̀ ẹ ṣe sọ bá àwọn ará Ọ̀yọ́ State pé wọ́n jàǹbá àmàmù bẹ̀ pé wọ́n jàǹbá Muslim woman ẹ ṣe sọ bẹ́ẹ̀ ṣé torí pé ẹ súnmọ́ Aṣíwájú àbẹ súnmọ́ Oyètọ́lá àwọn èèyàn nìyẹn bẹ́ẹ̀ gbowó nínà ẹ lọ kó jẹ́ kẹ́ lọ ṣe kíní mi bẹ́ẹ̀ ṣe á tún fún yín lésì mi. Àfáà làwa o àìsí ìparọ́ àìtàyàn kó lè dáa náà láfẹ́ interest Islam náà nù nígbà tá à ń béèrè interest Islam sáré gbogbo yín ni ó níbi tó kálukú dúró sí àwa láwà lọ́sùn bí iye àwọn tó jó lóòótọ́ àwa ni wọ́n contact irú ní ìsìn concern ulama of Southwest àwa ni wọ́n contact tó wọ́n mọ̀ pé inú rẹ̀ láwà èmi tẹ́rí ọ̀rẹ́ Oyètọ́lá ni mí ọ̀rẹ́ Arẹ́gbẹ́ ni mí wọn kì í sọ̀rẹ́ Tinubu ṣùgbọ́n nítorí mùsùlùmí nítorí Islam la fi bí wọ́n dìbò fún Tinubu. Ìkejì wọ́n máa sọ fún wa àwọn dáadáa tí Tinubu ti ṣe Arẹ́gbẹ́ṣọlá o wọ́n lẹ́ sọ pé ọ̀tọ̀rọ̀ àforíjì bọ́mọdé àbí ṣe máa ṣe nu bọ́n ṣe ń tọrọ àforíjì làwọn ọmọ rẹ̀ sọ pé àforíjì kankan kọ́ àwọn ọ̀tọ̀rọ̀ àforíjì táwọn àforíjì o kò lẹ́tọ̀ àti tọrọ àforíjì kankan ẹ̀yin tẹ́ẹ̀sẹ̀ lọ́yẹ̀kẹ́ tọrọ àforíjì tó bá bẹ́ẹ̀ sọ reality ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó sọ èdè àpọ́nlé èdè ẹ ti ń wá àlàáfíà wá ìbádùn rahman Ọlọ́run láwọn ẹrú Ọlọ́run alladhina yamshuna ala al-ardi hawna tẹ́ bá rìn lọ lórí ilẹ̀ wọ́n máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wa idha khatabahum al-jahilun ìgbà táwọn aláìmọ̀kan bá sọ tí ọ̀dà ṣe kọlù sàlámà wọn ní àlàáfíà má jẹ́ ká dájà lẹ̀ èdè àlàáfíà lọ sọ̀hún ká gbọ́ ti sáìdì kejì náà pé ọ̀dà ẹ̀já àjọ máa ṣe o ẹlẹ́ẹ̀fẹ́ ṣàtúnṣe ẹ wá lọ kó gbogbo sáìdì kan ẹ múnú sáìdì tiẹ̀ ẹ gbégbé sí àtúnṣe ẹ̀yẹ kan tó wá ń dá sí irú MURIC ò tí ẹ̀yẹ kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ ẹ má rò bí agbára gbogbo nǹkan mọ́ ni èyí tá à ń fà lọ yìí ní ìsìn gan tí ó ṣe presidency òun gan sóti dúró ni ara mà ní àwọn èèyàn mọ́ ni ó ní wọ́n sí ni tá a bá bá rò èyí wọ ìbò second term ní tó ṣẹlẹ̀ lọ́sùn ó repeat rẹ̀ ó sì wù wá kí Aṣíwájú ṣe ẹ̀ẹ̀mejì kó ṣàṣeyọrí tó bá ṣàṣeyọrí alákọ̀ọ́kọ́ ní àfi campaign kíni o ẹlẹ́ẹ̀kejì ẹ rí bò ní ìbò dáadáa ni ó gbé Aṣíwájú wọlé
ìbò mélòó wọn fi amantí Buhari fi máa ń na Àtíkù gbogbo òbò méjèèjì tó di ríbo wọn tẹ́ dùn Turkey tí wọn pè wé 100 wọn àjú bí 80 something million lọ 80 something million 80 something million wọ́n dẹ̀ lọ dìbò àtó dìbò báyìí tó fóòtù báyìí tó tẹ̀ka báyìí 50 something million ni gbogbo àwọn tó dìbò ti aṣíwájú àti opposition àti gbogbo wa pátápátá àti PDP ẹ̀kọ́ gbogbo papọ̀ kò ju 30 something million lọ kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ ni pé ìbò ti sú àwọn èèyàn tẹ́ ẹ̀ bá dáadáa tí àdògán ṣe ní Turkey ló mú àwọn èèyàn jáde wá láti wá dìbò gbẹgbẹ APC bá ṣe rárá tó tẹ́ àwọn èèyàn lọ́rùn wọ́n jáde láti ṣèfù ẹ̀ pé kò gbọ́dọ̀ lẹ́fún wọn jáde ìbò yẹn ó tẹ́ wa tán títí ló kù ọlọ́nkàn fẹ́ sàpọ́nlé muslim ticket ni ṣé tó wá kàn ní ìsinmi kẹ́ máa bú apá kan kán tó lọ múra lẹ̀ láti bàbò jẹ́ ní ti ń bọ̀ ṣé Bọ́lá Ahmed wọlé ní Ọ̀ṣun state tán ti bí ni sọ wọlé ebi inú ti ń bí wọn náà nù inú Oyetọla ní ń bí wọn náà PDP ò lè wọlé láíláí lọ́sùn ìbò APC ní PDP fi wọlé àwọn àwọn olówó lọ dìbò gbé PDP wọlé ẹ wá tún bú wọn ṣé bẹ́ẹ̀ fẹ́ ṣàtúnṣe pátì wọn nù Arẹ́gbẹ́ ò ṣe é tọ̀ kò síbi tí ò ti ṣe èèyàn báwọn bá ń dá ilé tí wọ́n ń wò yín ràn ni o ìkejì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ mú ní ẹ má fún wọn léṣe èmi ọ̀rẹ́ wọn náà ní fún wọn léṣe tẹ bá sọ jù wọn fún yín léṣe tẹ́ fẹ́ gbọ́ ẹ lọ correct mistake yẹn o kẹ́ ẹ lọ tún ọ̀rọ̀ yín sọ ẹ̀yin yẹn wá tẹ̀sí mọ́ dá sí náà ìbá làáfíà lọ yẹ kéèyàn máa wá a máa ṣe jà èmi yìí tí n bá fẹ́ wo pé ẹnìkan ò fún mi lówó yóò bá fa àwọn ọmọ mi sípò ó yẹ kí n lẹ̀ mú Oyètọ́lá nìkan máa bú Arẹ́gbẹ́ tọ́lá ẹni tó bá lè bú Arẹ́gbẹ́ ní ọgbà nǹkan ọba ti lè bú báyìí ó lè gbà nǹkan lọ́sùn that is reality tẹ́nìkan bá sọ pé tí mo sọ yóò rí bẹ́ẹ̀ alábùsí ni èmi dẹ̀ ibi ò lè bú yàn ẹ parí ìjà ni torí mo mọ tí ó ṣẹlẹ̀ kì í máa ṣe àfáàjọ pé kò sí local government tí jàmáà rí ò sí àtàwọn olólùfẹ́ rẹ̀ kò síbi tẹ́ẹ̀ ti dìbò kò sílùú náà tẹ́ẹ̀ ti dìbò táwọn èèyàn mi ò sí mọ̀mọ́ tí wọ́n sọ fún wa á dẹ̀ béèrè kí làwọn èèyàn ń sọ ń bì kí làwọn èèyàn ń sọ bí gbogbo ẹ̀ tá a bá sì gbọ́hùn á lọ bá Oyètọ́lá one by one ẹ̀ẹ̀mẹ́rin wọ́n parí ìjà wa ẹ̀ẹ̀mẹ́rin ẹ̀ẹ̀mejì ń bẹ inú government house ni ìkan ń bẹ ní òkùnkùn àbí kan ní ìrágbìjì nílùú wọn nígbà wọn wà lórí ìjọba ìjà tí ó sì ń bá wọn jà náà ni pé ẹ má fèèlì àní ẹ má fèèlì ló fi ṣe máa parí ẹ̀kejì ẹ̀kẹta àwọn náà mọ̀ pé tara wọn ni mò ń sọ ẹlẹ́ẹ̀kẹrin Olúwo ó ṣe wàhálà gan lórí fóònù pé kájọ sọ̀rọ̀ papọ̀ kí lóde mi náà aláwo ká máa parí ìjà nítorí masla Islam ni èmi máa bí tí kò resort sí you don't know anything about Ọ̀ṣun ẹ dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ ṣé ẹgẹ́tẹ̀ gan ni àbí ẹ gbàgbé ẹ bí wa wàhálà ẹ bí wa ẹ má ní kò ní ìdíwọ́ bí Dàwúdù múra òun tara rẹ jẹ ni because láàrin gbogbo alára àfa èmi ò kì dọ́ọ̀jì síbi kan mi ò kì parọ́ mi ò kì tààyàn mo dúró sáàyè mi dísìn mo dúró sáàyè mi because àwò pé tábà tiẹ̀ jẹ́ pé aláàjì ìbá tiẹ̀ wọlé a lè lẹ́yọ̀ kan láàrin àwọn mẹ́fẹ̀ẹ̀fà ní ìsìn sí zero ni bó tiẹ̀ jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìsìn ó ṣe é ṣe kẹ́ ẹ mọ́ gbọ́ o ó ti ń wálé o gbogbo òrùn táǹkì ní bá wa kí káàkiri gbogbo wọn náà Islam wọn náà sì jù bá náà lọ ẹ má jẹ ọjọ́ yín lójú tẹ ẹ bá padà rí tó bá kọrí sí ájì tó láàjì tọ̀bọ̀ tó bá yẹ láàjì tọ̀bọ̀ èmi yìí ń lọ kí n lé alhamdulillah promise tẹ sọ fáwọn èèyàn pé ẹ̀yin náà ẹ ti ṣe Islam rí ẹ sì padà sínú Islam yìí ṣé tó bá padà ẹ sọ pé kọ́ má padà rí Muhammadu lẹ́yìn ni àbísà àbí ẹ sọ̀rọ̀ ìjà ò bá wọn sẹ́bi alẹ́rẹ̀ ìwé yẹn ti ṣe ní tó yé nú ẹ̀sìn ní ń ṣe lọ́hùn ó tó ti yé pé hajj náà ó dẹ̀ attempt àti ṣe hajj tó wá pé wá pàápàá padà sí sọ padà náà nù yòókù láàrin òun àtọ́lọ́run kì í ṣe láàrin òun àti yín ẹ̀rẹ̀ lè dáṣẹ́ bá dáṣẹ́ ẹ̀ káàbùkù wájú Ọlọ́run tọ́lọ̀ bá pè mùsùlùmí tọ́lọ̀ bá pè ní mùsùlùmí ẹ̀ lè sọ pé kì í ṣe mùsùlùmí ìtọ́ bá hàn sáwà làwọn máa ń sọ ìtọ́ bá hàn sí a náà làwọn máa ń sọ bó ṣe hàn sí a tó títí tí a fi dìbò ẹ̀ tó sì wà náà ni pé Alhaji Isiaka bẹ̀ẹ̀ tó ń fojú di wá
nítorí àwọn tí à ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn sẹ́sàn wíwì kú sí à létí ń bá wọn sọ̀rọ̀ wọn á máa ní àwọn wòye sí nígbà táwọn kan bá tún dé wọn tún sọ mí èmi ní àwọn ìtẹ́ ń sọ encourage situation gbẹngbẹng Arẹ́gbẹ́dúró kò sí local government tẹ́ni bá ń support rẹ̀ kò sí unit tẹ́ni bá support Arẹ́gbẹ́ kò sí ìlú náà tẹ́ni bá support Arẹ́gbẹ́ wọ́n máa láìkẹ́ ẹni èyí ìṣolówó àwọn èèyàn rẹ̀ tó bá tiẹ̀ náwó nbì kan àwọn èèyàn rẹ̀ sábà máa ń nà àwọn tó fẹ́ràn rẹ̀ àwọn tó dìde látara rẹ̀ Tinubu kọ́ lòun àwa mọ̀ gbà ń bọ̀ fẹ́ di gómìnà Bọ́lá Ahmed Tinubu subhanallah ó dúró títí di kóòtù ìjọba tárẹ́gbẹ́ ṣe lọ́sùn ọlọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu nú Oyetọla ní pọ́ìntì ìjà